أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أدوكني أدولون أتركي أتجري فان محمد صلى الله عليه وسلم أكيد بوجودين وأكون يبني السلام عليكم ورحمة الله وبركاته أبدا دوبا لانو oníkárí Ramadan náà bá dáa ní o adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìlàjì ló kù tí ó fi tán nítorí ẹni tí ń bá ń sun àsunkúyè kó lè mọ̀ pé díẹ̀ náà ló kù àwọn tọ́lọ́run ó foríjìn ó ti foríjìn àwọn kan already báyìí Ọlọ́run ti foríjìn àwọn kan already nítorí ìwọ tó bá sùn gbàgbé àwọn kan ó kọ wọn ti kúrò ní list ọmọ náà báyìí àwọn kan ó kọ wọn ti wà ní list ọmọ àlìjẹ́nà tí ó dẹ̀ sí ń bẹ̀ tẹ́lẹ̀ kí Ramadan ó tó bẹ̀rẹ̀ àwọn kan ti rí gbé àdúrà tọ́lọ́run ti sáyẹ̀nsì bùkátà àwọn pé màá ṣe ti ń fẹ́ fún lọ́dún yìí báyìí already lẹ́nu ọ̀sẹ̀ méjì tá a ti gbà nù Ramadan yìí gbogbo ẹni tó kù tá a tún wáyọ̀ ní Ọlọ́run tá à ń ṣe pẹ́pẹ́ ń fúru pé ẹnu yìí tó kù làjú tó kù yìí Ọlọ́run máa ṣàdé mi náà lóhùn Ọlọ́run máa ṣàṣàánú mi náà Ọlọ́run gba àdúrà wa kó forí ẹ̀ṣẹ̀ wa jìn wá nítorí èèyàn ọmọ mélòó rẹ̀ ni ó tún ṣe láyé èèyàn ọmọ ń bẹnu àwọn táàjọ ń gba tọdún yìí tí ò ní gba tọdún tí ń bọ̀ èèyàn ọmọ ẹnìkan màmádájú náà la fi ń pera wa sákìyèsí pé ẹmọdé àsùnkú yẹ ẹmọdé àgbàgbéra díẹ̀ tó kù náà ọ̀run tó kù ń ta yìí náà tó aṣọ gbẹ èyí tá a mú wá fúnra nù mùkáfẹ́rà tó dùn náà nǹkan tá a ti máa ṣe ní gbogbo ìgbà náà ni tó ti mọ́ wa lára àmọ́ ká lè mọ rírì ẹ̀ ká lè mọ bó ṣe tó nítorí pé àṣọ mi ni àwọn pé ẹ̀sìn kan ò píríìtì ẹ̀sìn kan ò níbi kó píríìtì ẹ̀ fún wa kó tó di pa àmọ́ pàtàkì eléyìí àṣà gan ti píríìtì ẹ̀ ọ̀rẹ́dì òun ní pé ká mọ bara wa lọ́wọ́ tá a bá bara wa pàdé kò jù bẹ́ẹ̀ lọ o ká bara wa lọ́wọ́ tá a bá bara wa pàdé tọkùnrin bá bọ́kùnrin pàdé kó bá a lọ́wọ́ tóbìnrin bá bóbìnrin pàdé kó bá a lọ́wọ́ yọ̀dà wíwà pé àṣà náà ni gbẹ́sìn ò píríìtì rẹ̀ náà àṣà gan sọ fún yẹn pé ká mọ bara wa lọ bẹ́ẹ̀ ni àṣà sọ bẹ́ẹ̀ àmẹ́sìn kan nípa Ọlọ́run tọ́jú àforíjìn rẹ̀ síbẹ̀ Ọlọ́run nífẹ̀ẹ́ jọ àwàjọ Muhammad púpọ̀ débi pé nǹkan kéékèèké tó ti mọ́ wa láàtọ̀ rọrùn àti ṣe fún wa ọtọ́jú àforíjìn rẹ̀ àtàánú rẹ̀ síbẹ̀ a lè sọ kódà ó lè possible pé nínú gbogbo àmọ̀káfẹ́rà àtúntà ń bára wa sọ láti bàtàwẹ̀ ti bẹ̀rẹ̀ yìí kárẹ́ ni tó ti ṣe kàn bẹ̀ tọ́lọ́ndẹ̀ ti torí ẹ̀ foríjìn ó possible nínú ọkùnrin ó possible nínú obìnrin ọlọ́mọṣà foríjìn mi tí ń sọ kó foríjìn gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ musafaha náà la mú wa fúnra wa lẹ́nìí ká pàdé ara wa ká bára wa lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam ó dá wa lẹ́kọ̀ọ́ nínú hadithi tí Hudhayfa ọmọ Yamani gbà wá ipe innal mu'min anabi ní innal mu'min ṣẹ́rí mu'min lọ́kùnrin mu'min lóbìnrin idha laqiya al mu'min tí mu'min ọkùnrin bá bá mu'min ọkùnrin pàdé tí mu'min obìnrin bá bá mu'min obìnrin pàdé fasallama alayhi tó wá sálámà sí tẹ sálámà síra wa akhadha biyadihi tó wá di lọ́wọ́ mú fasafahahu tó wá bá lọ́wọ́ tanatharat khatayahuma ẹ̀ṣẹ̀ àwọn méjèèjì ọ̀dẹ̀ mọ́ rẹ̀ bọ́lẹ̀ kama yatanatharu waraqu shajar gẹ́gẹ́ bí ewé orí igi tí máa rẹ̀ bọ́lẹ̀ igi tó bá ti gbẹ bí ewé rẹ̀ ti máa rẹ̀ bọ́lẹ̀ bẹ́ẹ̀ lẹ̀ṣẹ̀ yín ó sì máa rẹ̀ bọ́lẹ̀ tẹ bá kàn pàdé tẹ sálámà tẹ dẹ̀ bára yín lọ́wọ́ ẹgbẹ́ wa mi sọ pé tẹ tọrọ àforíjì nígbà tẹ bára yín pàdé ẹ̀yin ẹ wo nǹkan kékeré tọ́lọ́ ń tọ́jú àforíjì sí ẹ wo nǹkan kékeré tọrọ wa lọ́rùn tọ́lọ́ ń fa àforíjì rẹ̀ tọ́jú ẹ̀ síbẹ̀ ọlọ́mọṣẹ́ àforíjì mi kọ́ foríjì yín ẹ̀yin tẹ́ ń gbọ́ mi Imamu Tabarani lọ́gba hadithi náà wà nínú al-Mujamul Awsat Imamu Mundhiri ó ṣiṣẹ́ lórí ọládìsí náà fẹsẹ̀ rinlẹ̀ Abubakar al-Haythami náà ṣiṣẹ́ lórí ọládìsí náà dáa ẹ má jẹ́ amú ní nǹkan kékeré wẹ́ lómi ìjọrẹ̀ lójú bàbá ara àwọn tó kéré sí yọkàn máa náwó sí wọn báyìí ní ẹ̀ńlẹ́ o ẹ̀pẹ̀lẹ́ o ẹ̀rọ àǹbẹ̀ yẹn o ẹ̀ńlẹ́ o náà bá àwọn èèyàn lọ́wọ́ tọmọ kékeré bá náwó sí ọgbọ́wọ́ ẹ̀ ó ṣe é ṣe káforíjì Ọlọ́run sápamọ́ síbi ọwọ́ rẹ̀ ẹnìkan ò lè sọ wọ́n ní ìwákúwà láàmú wa níjọ́ ọba sọnù nígbà tó bá ti mọ̀ pọ̀ lẹ́sẹ̀ tó pọ̀ wájú Ọlọ́run kí ló tó fẹ́ fojú di ọ̀nà kan àti ráforíjì ọ̀nà kọ́nà tán bá láforíjì Ọlọ́run wà débẹ̀ Ọlọ́run wa tọ́jú ẹ̀ síbi àwọn kan kéékèèké ó ṣàánú wa àwọn ìjọ tó ṣáájú wa kó tó di pé anabi sallallahu alayhi wa sallam dé àwọn kan tó le ni wọ́n máa fi ráforíjì Ọlọ́run tẹ́lómi bá ṣe lọ́run nù wọn ní àfikún wọn dẹ́jẹ́ rẹ̀ lẹ̀ kó tó lè ráforíjì Ọlọ́run ò sí bẹ́ẹ̀ fálẹ́ mọ́ anabi sallallahu alayhi wa sallam ẹlòmíì wọ́n dá àwẹ̀ ọlọ́jọ́ pípẹ́ fún ẹlòmíì wọ́n dá ìjọsìn tó tóbi fún pé àbí kò sin lọ́run fún iye ọdún báyìí kọ́lọ́n tó lè foríjì hàn ìjọ anabi sallallahu alayhi wa sallam àwọn kan kéékèèké là ń mú wá fúnra wa látijọ́ yìí kó lè rọ̀ wá lọ́rùn kí èṣù má bàa jẹ wá lérí ọlọ́mọ sáà foríjì mi ti sọ kó foríjì ẹ̀yin tẹ́ ń dọ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.